àtàgbà gbogbo àwa ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́. gbogbo àwa ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́. tí àwọn àgbààgbà díẹ̀díẹ̀ sì tẹ̀lé wa. tí àwọn àgbàlagbà díẹ̀díẹ̀ kọ̀ọ̀kan sì tẹ̀lé wa. làwa sálámà sí bàbá. làwa sálámà sí bàbá. pẹ̀lú ìwà tí àwọn ọmọ àlè Ògbómọ̀ṣọ́ wù lánàá. pẹ̀lú ìwà tí àwọn ọmọ àlè Ògbómọ̀ṣọ́ wù lánàá. ìyàwó yànnàná rẹ̀. ìlàwá yànnàná rẹ̀. àwa tá a jẹ́ ọmọ ọkọ òríjínà ọmọ bíbí yín l'Ógbómọ̀ṣọ́. àwa tá a jẹ́ ọmọ ọkọ òríjínà ọmọ bíbí yín l'Ógbómọ̀ṣọ́. nínú ẹ̀sìn Islam. nínú ẹ̀sìn Islam. tí ó sì bà wá lọ́kàn jẹ́. tó sì bà wá lọ́kàn jẹ́ tó dọ́gbẹ́ sí wa lọ́kàn. ni àwa kí yín bàbá. àwa la wá kí yín bàbá. ipe ẹkú ìgbàmára. ipe ẹkú ìgbàmára. ẹkú àtẹ̀mára. ẹkú àtẹ̀mára. ẹkú ìṣèbí àgbà. ẹkú ìṣebí àgbà. Ọlọ́run jẹ́ ṣe ìgbà náà pẹ́. Ọlọ́run jẹ́ ṣe àgbà náà pẹ́. gbogbo tí ń jẹ́ ìran àbùkù. gbogbo tí ń jẹ́ràn àbùkù. Ọlọ́run níjọ́ kàn yín. Ọlọ́run níjọ́ kàn yín. àyè ibi tí Ọlọ́run ní kẹ́ ẹ jókòó sí. àyè ibi tọ́lọ́ ní kẹ́ ẹ jókòó sí. nílùú Ògbómọ̀ṣọ́ yìí. nílùú Ògbómọ̀ṣọ́ yìí. àyè ibi tó ga jù náà nù. àyè ibi tó ga jù náà nù. Ọlọ́run wá nílé yín lẹ̀. Ọlọ́run nílẹ̀ yìí lẹ̀. ọlá kún fàyà kúnnù Ọlọ́run. eléyìí náà ni bàbá ìmáàmù. eléyìí ni bàbá ìmáàmù. bàbá wa yìí náà ni bàbá ìmáàmù. ni wọ́n fi ní kí gbogbo wa. ní wọ́n fi ní kí gbogbo wa. ká tẹ̀lé àwọn wa. ká tẹ̀ ní ilé àwọn wa. bó lè jẹ́ pé mo fi iṣẹ́ gbogbo kálukú wa jẹ́ lánàá. lọ́jọ́ káwọn fi gbọ́sẹ̀ gbogbo kálukú jẹ́ lánàá. torí bí mo ṣe gbọ́ lánàá náà lè ní sáré bọ̀. torí pé báwọn ṣe gbọ́ lánàá ni àwọn ń sáré bọ̀. bó ṣe wá rí lára oníkálukú wa tó ta wá lára. bó ṣe rí lára oníkálukú wa tó ta wá lára. náà làwa ní kí gbogbo wa náà dìde wá. ńlá ní kí gbogbo wa náà dìde wá. láti wá sọ fi ẹ̀dùn ọkàn tiwa náà hàn. láti wá fi ẹ̀dùn ọkàn tiwa náà hàn bó ṣe ta wá lára sí. tó ṣẹlẹ̀ yóò dùn mọ́ wa rárá. ipe tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa rárá. ó bu omi ìbànújẹ́ sí wa nínú ẹ̀mí. ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún wa. ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún wa. ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan bíi lánàá. bàbá láwọn sọ̀rọ̀ kan bíi lánàá. ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ náà. pé n tí ń ṣẹlẹ̀ yìí. n tí ń ṣẹlẹ̀ yìí. táwọn ilé òkè odò ń ṣe yìí. ìtàwọn ilé òkè odò ń ṣe yìí. ilé ìmáàmù òkè odò. ilé ìmáàmù òkè odò. tí wọ́n ń ṣe yìí. tí wọ́n ń ṣe yìí. torí bàbá sọ̀rọ̀ tó dá ọgbẹ́ sí mi lọ́kàn lánàá. torí pé bàbá sọ̀rọ̀ tó dá ọgbẹ́ sí àwọn lọ́kàn lánàá. wọ́n ní ẹ̀yin mùsùlùmí. wọ́n lẹ́yìn mùsùlùmí. ẹ̀yin lẹ́ ń dà wá láàmú. ẹ̀yin lẹ́ ń dà wá láàmú. ẹ̀ ń dà mí láàmú l'Ógbómọ̀ṣọ́. ẹ̀ ń dà mí láàmú l'Ógbómọ̀ṣọ́. àwọn ẹlẹ́sìn àbáláyé. àwọn ẹlẹ́sìn àbáláyé. wọn ò dà mí láàmú. wọn ò dà mí láàmú. àwọn kìrìsìtẹ́nì ò dà mí láàmú. àwọn kìrìsìtẹ́nì ò dà mí láàmú. ó sì lè jẹ́ pé ẹ̀yin mùsùlùmí lẹ́ ń wàhálà mi. ó sì lè jẹ́ pé ẹ̀yin mùsùlùmí lẹ́ ń wàhálà mi. wọ́n ní wàhálà yín bàbá. wàhálà yín bàbá. àwọn kàńdá tí ń bẹ nínú ìrẹsì. àwọn kàńdá tí ń bẹ nínú ìrẹsì. nínú wa. nínú wa. àwọn ni wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe. àwọn ni wọ́n ń ṣe gbogbo tí wọ́n ń ṣe yìí. ló jẹ́ wọ́n á sọ ọ̀rọ̀ yẹn lánàá. ló jẹ́ káwọn sọ̀rọ̀ yẹn lánàá. bàbá wa tàná. bàbá wa tàná. tí wọ́n jẹ́ mùsùlùmí. tí wọ́n jẹ́ mùsùlùmí. àwọn àdílé yìí náà ló dà wọ́n láàmú l'Ógbómọ̀ṣọ́. àwọn àdílé yìí náà ló dà wọ́n láàmú l'Ógbómọ̀ṣọ́. bí Islam ṣe pín sí méjì lónìí. bí Islam ṣe pín sí méjì lónìí yìí. àwọn náà ni wọ́n pín sí méjì nígbà yẹn. àwọn náà wọ́n pín sí méjì nígbà yẹn. kódà tí wọ́n jẹ́ kí bàbá tí wọ́n kọ ọ̀nà ntì tí wọ́n ò lè gbàgbọ́ fún bí oṣù mẹ́ta. tí bàbá ò lè gba ọ̀nà òkè àdó ń bẹ̀rìn. ọ̀nà oṣù mẹ́fà. kí n bù kéré ni. kí n bù kéré ni. so tọ́yẹ pé bí àwọn bá kọjá. bí àwọn bá kọjá. wọ́n máa pariwo lè. wọ́n máa pariwo lè. ó sì máa lẹ̀ wọ́n lóko. ó sì máa lẹ̀ wọ́n lóko. fúnra Alhaji Mansuru. fúnra Alhaji Mansuru. ó náà kú sọ níwájú bàbá àrin àgò. àwọn náà kú sọ níwájú bàbá àrin àgò. ó lóun jẹ́ kan nínú àwọn tó champion tí ń lẹ́kùn gbà náà. wọ́n láwọn jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ champion tí ń lẹ́kùn gbà náà. Bàbá wa wò lónìí yìí náà. Bàbá wo lónìí náà. Ilé wọn náà ló tún pín Ìsìlámù sí méjì báyìí náà. Ilé wọn náà ló tún pín Ìsìlámù sí méjì báyìí náà. Ilé tó túmọ̀ sí wípé àwa Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kà ń dà yín láàmú. Ilé tó túmọ̀ sí wípé àwa Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kà ń dà yín láàmú. Àwọn ìdílé yìí.
àwọn ìdílé yìí àwọn ni wọ́n ń da mùsùlùmí Ògbómọ̀ṣọ́ láàmú. àwọn ni wọ́n ń da mùsùlùmí Ògbómọ̀ṣọ́ láàmú. àwa fi ọlọ́run àfi bí ọlọ́run. àfi ọlọ́run bẹ lọ́run. àfi àníkú ọlọ́run àfi bí ọlọ́run. àfi àìníkú ọlọ́run bẹ lọ́run. bí bàbá tàná ṣe rẹ́yìn wọn. bí bàbá tàná ṣe rẹ́yìn wọn. ọlọ́run sì tẹ gbogbo wọn rì fún bàbá tàná. ọlọ́run sì tẹ gbogbo wọn rì fún bàbá tàná. kò sẹ́ni tí ọ̀bọ̀ bá dìtẹ̀. kò sẹ́ni tí ọ̀bọ̀ bá dìtẹ̀. wọ́n ní abọ́ba dìtẹ̀ kéye níláárí. abọ́ba dìtẹ̀ kéye níláárí. abọ́ba dìtẹ̀ kéye níláárí. abọ́ba dìtẹ̀ kéye níláárí. mo sọ fún ọ̀kan nu wọn jọ òní. àwọn sọ fún ọ̀kan nu wọn jọ òní. mo ní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù lọ́dọ̀ yìí. ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù lọ́dọ̀ yìí. ẹ lọ mú tẹ̀sùbá istighfar. ẹ lọ mú tẹ̀sùbá istighfar. kẹ lọ máa tọrọ àforíjì síwájú Ọlọ́run. kẹ lọ máa tọrọ àforíjì síwájú Ọlọ́run. àáfà ń tán lọ nínú ilé yín. àáfà ń tán lọ nínú ilé yín. nítorí tí àwọn aṣíwájú yín ṣe sí ìran Soun. nítorí tí àwọn aṣíwájú yín ṣe sí ìran Soun. yín sì ń pa ìjà àáfà rẹ nulẹ̀. yín sì ń pa ìjà àáfà rẹ nulẹ̀ mọ́sífà. ń parẹ́ lọ. ń parẹ́ lọ. so àwa náà bá ṣe jókòó mọ̀ yìí. àwa náà bá ṣe jókòó mọ̀ yìí. ẹ jẹ́ ká wo sàṣàṣà lọ nínú ilé wọn. ẹ jẹ́ wo sàṣàṣà kákúkú wo lọ nínú ilé wọn. àgbà olókùúta lè tọ́ka sí. àgbà olókùúta lè tọ́ka sí. àwọn tá a lè máa tọ́ka sí lágbà. àwọn tá a lè tọ́ka sí lágbà. ọ̀kan náà wọn náà ní alímù. ọ̀kan náà wọn náà ní ẹ dákun ǹjẹ́ eléyìí wá ṣe mú síta níbi tọ́lọ̀ ń gbé làákàyè sí báyìí. níbi tọ́lọ̀ ń gbé làákàyè wọn sí báyìí. so nípa ìdí eléyìí. nípa ìdí eléyìí. gbogbo ń kálukú wa. gbogbo ń kálukú wa. ẹ jẹ́ ká ṣe sùúrù. ẹ jẹ́ ká ṣe sùúrù. ká sì máa níbẹ̀ lọ́hùn. ká máa níbẹ̀ lọ́hùn. kí ọlọ́run wọn má jẹ́ kí ìdílé wọn da Islam Ògbómọ̀ṣọ́ nù. kọ́lọ́run má jẹ́ kí ìdílé náà da Islam Ògbómọ̀ṣọ́ nù. torí pé èyí tí wọ́n ṣe lọ. èyí tí wọ́n ṣe lọ. àánú ọlọ́run. àánú ọlọ́run. inú òfogun jàlú yìí. inú òfogun jàlú yìí. èyí tí wọ́n ń ṣe yìí náà. èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí náà. àánú ọlọ́run. àánú ọlọ́run. àánú ọlọ́run. àánú ọlọ́run. àti àdúrà àwọn àgbàlagbà. àti àdúrà àwọn àgbàlagbà. ní ò tí ì jẹ́ wọn láǹfààní àti ráyè kógun jàlú yìí. ní ò jẹ́ wọn tí ráyè ní àǹfààní àti ráyè kógun jàlú yìí. èyí tí wọ́n ṣe lánàá nì. èyí tí wọ́n ṣe lánàá nì. wọ́n wá jẹ́ wípé gbogbo wa yìí mọ̀. táyé pé gbogbo wa yìí mọ̀. wípé bàbá ń lọ bẹ̀rún lánàá. wípé bàbá ń lọ bẹ̀rún lánàá. ṣé wọ́n wá tó bẹ̀ kí wọ́n ṣe. ṣé wọ́n tó bẹ́ẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀. sóògùn tí wọ́n ń béèrè sọ́wọ́ àṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀. sóògùn tí wọ́n ń béèrè sọ́ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀. wọ́n gbà tó bàbá yìí dáa. àmọ́ gbà tó rí bàbá yìí dáa. náà ni òjò wáyé bẹ́ẹ̀. ni òjò wáyé bẹ́ẹ̀. a sì mọ̀ pé ètò wáyé o. a mọ̀ pé ètò wáyé o. ó ṣèèṣì ni. ó ṣèèṣì ni. kò ní wáyé bẹ́ẹ̀. kò ní wáyé bẹ́ẹ̀ mọ́. àwọn bàbá wa àgbàlagbà wà ń jòkó. àgbàlagbà wà ń jòkó. bàbá wa Muhammad Awon. bàbá Muhammad Awon. Àyìnlá. Agbẹ́sìnga. Agbẹ́sìnga. bàbá wa Balógun. bàbá Balógun. wọ́n wà ń jòkó. wọ́n wà ń jòkó. bàbá Mufti. bàbá Mufti gbogbo àyàfẹ́. bàbá wa Alhaji Abdulateef. bàbá Alhaji Abdulateef. wọ́n jẹ́ chairman Muslim Soun community zone. wọ́n jẹ́ chairman Muslim OMC community zone. àwọn náà wà ń jòkó. àwọn náà wà ń jòkó. àwọn bàbá wa tí wọ́n jẹ́ alága. àwọn bàbá tí wọ́n jẹ́ alága. fún gbogbo àwọn sùmùrà. fún gbogbo Sumuratul Mu'min. àwọn náà wà ń jòkó. àwọn náà wà ń jòkó. àwọn bàbá wa tí wọ́n jákọ̀ọ́ fún nàkọ̀ọ́ fún àyímọ̀ àwọn náà wà ń jòkó. tí wọ́n wá ṣe ojú gbogbo àwọn àgbàlagbà. tí wọ́n wá sojú gbogbo àwọn àgbàlagbà. awu ìmọ̀mọ̀ dákọ̀ rẹ̀ ìmọ̀mọ̀ dákọ̀ wọlé ọlá ni ọ̀dà mọ̀ ti dákọ̀ rẹ̀. wọlé ọlá náà wà ń jòkó. tí wọ́n wá ṣe ojú àwọn àgbàlagbà. tí wọ́n ń sojú àwọn àgbàlagbà. bàbá wa tún ní ṣe bàbá wa tún ní ṣe àti bàbá bàbá. gbogbo wọn wà lé. gbogbo wọn wà lé. tí wọ́n ní káwọ̀ jáde wá. tí wọ́n ní káwọ̀ jáde wá. láti wá fi ẹ̀mí bàbá wa ọba. láti wá fi ẹ̀mí bàbá wa ọba. Gandhi. Afọlábí. Soun sílẹ̀ Ògbómọ̀ṣọ́. wípé àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́. àdáyín láàmú. à ń bẹ pẹ̀lú yín. à ń bẹ pẹ̀lú yín. bákan náà. gbogbo àwọn bàbá wa rẹ̀. balówó ìbásọ̀rún. aṣojú. gbogbo Islamic affairs. tí wọ́n dúró déédéé. àwọn náà ṣe ní wọ́n ní ká máa fi ohùn àwọn sọ̀rọ̀. wọ́n ní ká máa fún àwọn sọ̀rọ̀. wípé à ń bẹ pẹ̀lú yín. à ń bẹ pẹ̀lú yín bàbá. Ọlọ́run Muhammad Awon Àyìnlá. kí wọ́n gbàlẹ́ nù mí kí wọ́n sọ́dún yín. wọ́n ní kí wọ́n sọ́dún rin. Bàbá ní sọ̀rọ̀ àlẹ́kẹ̀rin. Gbogbo àwọn tá a wà ń jókòó. gbogbo àwọn tá a wà ń jókòó.
ká dìde fún orí ọlá bàbá wa. Ẹja dìde fún orí ọlá. Ẹja mi bẹ̀rẹ̀ fún. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá kábíyèsí, a kí yín púpọ̀. Ọba dáadáa, bàbá dáadáa, bàbá onísùúrù. Àsìkò yín tẹ́ ẹ dé yìí, bárúkà wa mùsùlùmí. Ẹni tó bá mọnú rò yóò mọ̀ pé yẹ kó wọn ó dúpẹ́ níwájú Ọlọ́run. Ìgbà táwọn dé lánàá tí wọ́n fi ń tọ́sẹ̀lẹ̀ àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé alhamdulillah. Tí ẹ bá ṣe kọ́lọ́run fún alọ́ba tó kájú ẹ̀ ni. Lẹ́ni kọ̀ọ̀kan ọba máa lọ láàrin ìlú bí wọ́n bá ṣe máa hóbò wá nù ni. Tí òfin ní sí tí ń jẹ́ ẹlẹ́sìn Ìsìlámù l'Ógbómọ̀ṣọ́. Tí òfin ní sí ẹlẹ́sìn tí ń jẹ́ ẹlẹ́sìn Ìsìlámù l'Ógbómọ̀ṣọ́ mọ́. Torí tí wọ́n ń fẹ́ nù. Ṣùgbọ́n a dúpẹ́ bàbá. Bàbá wa orí adé. Ọlọ́run jẹ́ bàbá. Bàbá mi yóò kú. Ẹ̀sìn lálàáfíà ara. Ẹ pẹ́pẹ́pẹ́pẹ́. Gbogbo dáadáa l'Ógbómọ̀ṣọ́. Ìṣẹ́jú náà ni wọ́n máa ṣe. Ọdẹ lẹ́ẹ̀kejì táwọn wá sí bíbà yìí. Táwọn àti kábíyèsí. Tí a ń fẹ̀sùn kàn wá wípé ẹ̀yin àlífà. Ẹ̀yin lẹ̀ ń dà wá láàmú. Bàbá kábíyèsí sọ fáwọn lókè ń jọ́nà. Àwọn àti ọba pàkó yìí. Ẹgbẹ́ kìí sí ẹ̀yin lẹ̀ ń dà wá. Àwa kàlà ń dà yín láàmú. Kìí sí àwa là ń dà kábíyèsí láàmú. Àkọ́kọ́ ni pé àsìkò tọ́lọ̀ ní bàbá ó dé sí. Àsìkò tọ́lọ̀ ní bàbá ó dé sí. Àsìkò tí iná ogun ìsìlámù tí ń jó lára. Àsìkò tọ́lọ̀ ní kí iná ogun ìsìlámù kó máa jó lálálá ní. Ọlọ́run wá rán bàbá wa. Ọlọ́run rán bàbá wa. Bàbá náà ni ó pa nánà. Bàbá náà ni ó pa nánà. Kábíyèsí o. Bàbá kábíyèsí. Bàbá kábíyèsí. Nínú Al-Qur'ani wa. Nínú Al-Qur'ani wa. Àyà kan súrà kan wà ń bẹ tí wọ́n pè ní Suratu Taha. Súrà kan ń bẹ tí wọ́n pè ní Suratu Taha. Mùsá lọ́lọ́run fi rán sí Fìràwọ́nà. Mùsá lọ́lọ́run fi rán sí Fìràwọ́nà. Ọ̀rọ̀ Mósè àti Fìràwọ́nà ní bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Kó tó di wípé àwọn tí wọ́n gbógun ti Mósè ńjọ́ náà. Kó tó di wípé àwọn tí wọ́n gbógun ti Mósè ńjọ́ náà. Kọ́lọ́hun ó tó tẹ̀ wọ́n rí tọmọtọmọ. Kọ́lọ́hun tó tẹ̀ wọ́n rí tọmọtọmọ. Ẹni lọ́lọ́run ń fi Mùsá láyà balẹ̀ pé látàkàf. Ẹ̀mẹ́ni Ọlọ́run fi Mósè láyà balẹ̀ pé má bẹ̀rù fọkànbalẹ̀, má bẹ̀rù fọkànbalẹ̀. Ìwọ ló jẹ́rí. Ìwọ ló jẹ́rí. Ẹ̀yin lẹ jẹ́rí. Ọlọ́run tó sọ ànábì Mósè. Ọlọ́run tó sọ ànábì Mósè. Tọ́ran sí ọmọ Ísírẹ́lì. Tọ́ran sọ́mọ Ísírẹ́lì. Bí kọ́lọ́ gbà wọ́n kalẹ̀. Bí kọ́lọ́ gbà wọ́n kalẹ̀. Tọ́wọ́ sọ Suratu Taha kalẹ̀. Tọ́wọ́ sọ Suratu Taha kalẹ̀. Tí wọ́n ń sọ fún ẹnìkan ṣoṣo pé má bẹ̀rù. Tí ń sọ fún ẹnìkan ṣoṣo pé má bẹ̀rù. Innaka anta al-a'la, ìwọ ló jẹ́rí. Ìwọ ló jẹ́rí. La ta'afu daraka wala tanza. Má bẹ̀rù ilé rẹ. Má bẹ̀rù ilé rẹ. Fi gbogbo nǹkan àní rẹ bílẹ̀. Fi gbogbo nǹkan àní rẹ lẹ̀. Lọ fèsì rẹ̀. Lọ fèsì rẹ̀. Ọ jẹ́rí ẹ̀. Ọ jẹ́rí ẹ̀. Kábíyèsí ẹ jẹ́rí àwọn. Ẹ jẹ́rí wọn tí ò ní kù kankan. Àfi èyí tó bá tètè padà. Àfi èyí tó bá tètè padà.
alákọ̀ọ́kọ́ Ọlọ́run ní ran ọba Ọlọ́run ní sì yan ọba gbogbo ẹni tọ́lọ́run bá yàn lọ́ba gbogbo ọ̀tá tó bá dojú kọ bá Ọlọ́run pa wọ́n lọ. ẹ má ṣe rò pé Gbẹ́sìngà àléfà ńlọ ṣépèlé yín ní àfẹ́ni. ẹ má ṣe rò pé àlífà Agbẹ́sìngà ńlọ ṣépèlé yín láàfin ni ìṣépè o. ẹni ọba ṣe ń kéèpè ọmọ àrètí ẹ̀san. Ogun ní sinmi mọ́. Èpè sì yàn án mọ́. Ẹni tó bá ṣe irú nǹkan tí wọ́n ṣe sí bàbá wa lánàá. Dájúdájú olúwa rẹ̀ ń ti mọ̀ pé àtúbọ̀tán òun ò lè dá. Ọba. Ọlọ́run ní yan ọba. Àwọn tí wọ́n ṣe irú rẹ̀ sáwọn ọba lánàá. Kábíyèsí. Bàbá wa ìmáàmù tòní nílẹ̀ yìí. Ṣé òṣùrùkànnẹ́yìn. Ọba Ìlọrin ìjẹta. Tí ó bí bàbá tó bí ẹni tí ń bẹ lórí oyè lónìí yìí. Wọ́n lẹ̀ lóko láàrin ọjà ọba. Wọ́n padà sọ di ọba ọjà. Tí wọ́n pè ní ọba ọjà. Olè. Ṣùrùkànnẹ́yìn. Bàbá Ṣùrùkànnẹ́yìn. Wọ́n jẹ́rìí gbogbo wọn pátápátá. Ó tún jẹ̀dí wọn. Kọ́dà wọ́n jẹ̀dí wọn máa. Gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ jọ náà. Kò sí ẹni tí àtúbọ̀tán ìdílé wọn dá mọ́. Lógbómọ̀ṣọ́ yìí. Kábíyèsí. Bá ti kéré mọ̀ yìí. Ó sojú wa báyìí náà. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún Soun bàbá wa Soun. Tànà. Ọdún méje. Ó ní wọ́n lò kí kọ́tẹ̀ náà tó parí. Ìlú yìí wọ́n bí mi sí. Ìṣẹ́jú mi lè bẹ̀rẹ̀. Ìṣẹ́jú mi ló ṣe parí. Ìṣẹ́jú àwọn ló sì fi pín. Wọn ò rí Soun fi ṣe nǹkan kan. Wọ́n bùṣe wọ́n dá mọ́sálásí méjì. Wọ́n dàlù sí méjì. Ẹni bá ń ṣe tí gun ọba. Ẹni bá ń ṣegun tọba. Ọgbọ́dọ̀ gba ibi náà mọ́sífà. Ọgbọ́dọ̀ gba mọ́sífà kọjá. Àwọn iná ni bàbá. Àwọn iná ni. Síbẹ̀síbẹ̀. Àgó padà dádì ẹ̀kan yìí ni. Kábíyèsí Soun jọ́nà. Olóye tọ́lọ̀ nílò láyé tó pé pérépéré. Wọ́n lóye tọ́lọ̀ ní wọ́n lò láyé ó sì pé pérépéré. Wọ́n sì bá iye àtẹ̀yẹ lọ. Kí wọ́n tó lọ, wọ́n sì bá iye àtẹ̀yẹ lọ. Bàbá ìmáàmù jọ́nà. Àwọn onígbà. Ọdún 16 ló lò lórí ọba. 25 years ni a lò lórí ìmáàmù. Lẹ́yìn ìgbà jẹ́ ti lò 20 years lórí mufasiru. Nǹkan kan ò ṣẹlẹ̀. Àwọn kábíyèsí. Ẹ̀tọ́ lórí ìdẹ́ yìí. Gbogbo ẹni tó bá lò kọ̀nà tẹ́rìn. Ọlọ́run ni ọmọ bá yín yanjú wọn. Àwọn òṣèpèlé ẹnìkankan. Ṣùgbọ́n gbogbo àwọn Mùsùlùmí tá a jókòó yìí. Ọba là ń ṣe. Bàbá sì láṣẹ. Bàbá ti ṣe. Ìlà ṣe o. Èyí tó bá lọ́wọ́ bàbá ṣe. Àwọn èyí tó akọba. Àwọn kábíyèsí. Ẹ dákun ẹ ṣe sùúrù o. Ìwà tá a wá lónìí. Àwa bẹ̀bẹ̀ ni. Ẹ dákun ìpínlẹ̀ wọ́n bínú kábíyèsí. Bàbá. Kí bàbá ó tó sọ̀rọ̀. A ní kí bàbá ó tó sọ̀rọ̀. A ṣe àdúrà. Bàbá ṣe àdúrà. Bàbá ṣàdúrà tán. Gbogbo ohun tí ó bá dá. Gbogbo ohun tó bá dá.
àdúrà ni ètò bá kú díẹ̀ náà àdúrà ni gbogbo ibi táwọn retí ìṣẹ́gun sí ọlọ́kọ̀ ọlá dídí àsìkò yìí ọlọ́jà ọwọ́ gbà ń bẹ̀ kí àwọn mú tí ó ṣàdúrà kí a máa ṣàdúrà tán bàbá wa sọ̀rọ̀. sọ́nù wà lẹ́nu bí yóò kẹ́ èyí tí mo mọ̀ tó dájú ni pé èyí táwọn mọ̀ tó dájú ni pé wọ́n wùlẹ̀ rọ́mọ́ torí lásìkò tó rẹ̀ ìwà ẹni náà làdúà ẹni ìwà yín ni kọ́lọ́hún fi ṣàdúà fún yín nínú ìwà náà ẹ jẹ́ ká mọ̀ ẹ sì sọ jáde torí pé bínú rẹ bá dáa bínú rí ọ̀dà sọ̀rọ̀ ẹnu ẹ̀ ká gbọ́ nínú ìwà yín tá a fẹ́ kọ́lọ́hún ó fi ṣe gbígbàdúà fún yín ó ní pé ẹni a fẹ́ mú yín kúrò nínú òṣì a fẹ́ mú yín kúrò nínú ìṣẹ́ ó túmọ̀ sí pé selfishness ò dá yín láàmú ìmọ̀tara ẹni ò dá yín láàmú bí bẹ́ẹ̀ bá kọ́ dédé tọ́lọ̀ ń fi yín sí ẹ tó kẹ́ ẹ máa sọ pé bámúbámú mo yó èmi ọmọ pé bí ń pọn mẹ́rin kọ̀ọ̀kan kírú ìlú bẹ́ẹ̀ ọmọ ti ọ̀dọ̀ yín jáde ẹ̀ ṣe bẹ́ẹ̀ nítẹ̀ sọ fún gbogbo wa ni pé tó bá dáa fún ìwà ní tó dáa ni kó dáa fún èkejì náà ọlọ́run kó wo ìwà náà kó wo ìṣesí náà ẹ tó wá fi kinní kan kún ẹni gbogbo ẹ̀yin tẹ́ wà ń bì bá a bá ṣe ń tá a fẹ́ ṣe yìí náà àgbà bí ikú ò lọ́wọ́ yín àní lé yín kú ń bì yá lé yín ní sàṣàdìdì ń bì ẹ̀yin náà lẹ́ padà sáàyè yín ẹ fowó kọ́ lẹ̀ ọlọ́run dáhùn èèyàn wọn rí ọ̀rọ̀ ìgbọ́yé o Olúwa bá wa fún wọn ní sùúrù àwọn ẹni kọ́nà wọn fún ní sùúrù torí pé tó bá já sí pé ẹni míì ẹ tó dédé tọ́lọ̀ ń ṣe ẹ tó kẹ́ sọ pé ẹ kó ara wọn tí ò tó yín tó pé ẹ kó sójà jáde kí wọ́n ba bẹ̀ jẹ́ wàláhì wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń bò mí àmọ́ gẹ́gẹ́ bí tọ́lọ̀ ní ká máa bá lára yín àbúrò mi kan gbà tó wo sí nìyẹn ó wà l'Amẹ́ríkà ó wá ní à ṣé báwọn ọlọ́pàá ń bẹ̀ ń rí tí wọ́n mú kíní mọ́ ní à mo ní bàbá dáadáa làwọn ọlọ́pàá yẹn tẹ̀lé that is the reason why ni wọn ò fi lè give order ẹ bàjẹ́ ọba tó ní kẹ́ ní ẹ̀ ní àtúnṣe Olúwa kó fi àtúnṣe náà kó fi ṣe gbígbàdúrà fún yín Ọlọ́run ti fi ń sọ gangan kógun ọ̀sán máa dáa wàláhì ń dáa àmọ́ nǹkan ò ní dáadáa káyé ọmọ wa ọ̀nà bó làwọn ó ṣe fi ẹnu àbùkù kankan náà ẹ sí ń bẹ bàbá níjọ́ tí wọ́n kò wá sí mọ̀lúdì kan ní LAUTECH láìpẹ́ yìí akùkù ti ṣàlàyé a sì ní yàlàyé ṣe fún gbogbo ayé pé alátúnṣe ni bàbá yìí o onílùú ò ní fẹ́ kó tú ń ló mú kẹ́ ẹ máa ná owó ara yín owó àpò ara yín tẹ̀ fi ń tún ọ̀nà ṣe ẹni ó bá lè ṣerú yín ṣe ni ò ní lè bùyàn ní nǹkan tí ò mọ nǹkan tó kéré nínú tó kéré tọ́lọ̀ ní kẹ́ni tí ń bẹ ní abẹ́ possession yín òun náà ní ilẹ̀ mọ́sálásì torí tí wọ́n bá ń sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ of today ẹ̀yin ni Ògbómọ̀ṣọ́ gangan gangan l'Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ sì wọ́n jó Ògbómọ̀ṣọ́ ẹ tún wá ń wo ọmọ tálíkà ẹ ń wò wọ́n tanútanú ẹ ń wò wọ́n tìkẹ́tìkẹ́ Olúwa ò ní fi ìyà jẹ yín náà láíláí kò sì ní faburú náà ti yín wọlé àti tóbi rẹ̀ wọlé ògo rẹ̀ àdúrà tí wọ́n ní kí n ṣe náà nu kò sì ní jù báyìí náà lọ àmọ́ tí mo fẹ́ kí gbogbo ó ṣe ẹ̀rí kí mo sọ pé ìwà ẹni náà ni àdúrà ẹni Suratu Duha ni mo fẹ́ kí gbogbo ọjọ́ panu pọ̀ tó o bá ti ké ìwọ́nu Ọlọ́run tó o bá mọ̀ bàbá ìyẹn àwọn bàbá tí wọ́n máa ń rán Al-Qur'ani níṣẹ́ ni wọ́n sì ń sọ tí wọ́n bá fẹ́ kúsìmá sí ìta min Al-Qur'ani lima sí ìta mú un tó bá wù ọ́ nínú Al-Qur'ani fún un tó bá wù ọ́ Olúwa bí ọ gbogbo ohun tí ń dà wá láàmú bá wa fòpin sí i bíjọba ní bá ń dà wá láàmú ìjọba yòówù tí ì bá máa dà wá láàmú agbára kan ní ń dà wá láàmú àwọn èèyàn kan ní ń dà wá láàmú Olúwa mọ tóun ó ṣe pẹ̀lú wọn o àwa ò ní í ṣépè tó pa hàn wá hàn àṣẹ ni àmọ́ kọ́ lọ́wọ́ wọlé àti bẹnu Suratu Duha náà bàbá
ọlọ́run má jẹ́ wádùn mú tì. gbogbo ẹja àjọkẹ́ bismillahir rahmanir rahim wọ́n wá ọmọdé ìsàsẹ́jà máa wá ní àgbà òkúta ọmọ kọ́lá wọ́n yà á rẹ̀ sáré wọn àmì ìwúlá wọ́n á sọ fáyọ̀ sí kárọ̀ bùkà fàkàrọ̀ alámi ẹ̀dí kẹ́yẹ́ sí máa fọ́ wọ́n á jẹ́ kakọ́ láǹfà àyà wọ́n á jẹ́ kakọ́ àyà fàájà fáàmà yẹ tí wọ́n fẹ́ra kàkà wọ́n á mọ̀ sáré àbàlá tàyà wọ́n á mọ̀ nílé mọ́tò bùkà fàájà. ẹni wọn bá ti kú lè fẹ́ láàmú pé lápẹ́jà ìjọ parí rẹ̀ sí i olúwa bíọ́ àfààní rẹ̀ àfi bíọ́ dákun bá wa f'Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ mọ́ wá jọ́ sẹ́yìn wa yóò sojú gbogbo wa yìí náà mọ̀jẹ̀ kaburú kankan mọ̀jẹ̀ wọlé tó ẹnìkọ̀ọ̀kan wa àwọn èèyàn ń lu ìlú kọ́bàjẹ́ 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 kówó kówó gbogbo òlu kówó kówó tọ́ta ń lù olúwa àwọn náà ni ó jẹ́ kaburú wọn lù fún àwọn náà ni kí wọ́n jó àwọn náà ni kí wọ́n wó ọlọ́run mọ̀ wo yín o mọ̀ wo jọba fún yín mọ̀ wo gbogbo àwọn bàbá wa yìí bàbá ìmáàmù àsìkò máa ń ṣe déédéé àwọn nǹkan kọ̀ọ̀kan afọlọ́ ọlọ́run bẹ lọ́hùn àfijọ́ kò sọ̀rọ̀ àfi bẹ́ẹ̀ olúwa bá ránṣẹ́ ìfàyàbalẹ̀ sẹ́yìn náà bí bá ránṣẹ́ sẹ́yìn bàbá pàpọ̀ yìí bàbá wa khalifa bàbá wa balógun bàbá wa sheikh abdullatif tí wọ́n jẹ́ chairman OMC Ògbómọ̀ṣọ́ muslim community tí wọ́n jẹ́ ti zone àwọn ni zonal leader bẹ́ẹ̀ náà ni bàbá wa janesi bàbá wa selika bàbá wa nítàpá sheikh wa tìhámí gbogbo àwọn bàbá nàkọ́mí ò lẹ́ ń wòye sà olúwa títí tóbi rẹ fi gbì ọ́ àfọlá àṣẹ tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wọn pẹ̀lú bí wọ́n jókòó sí àfibẹ́ lọ́hùn olúwa ránṣẹ́ ìfàyàbalẹ̀ sọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa pápá wa láyà ọlọ́run dákun ṣàánú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. Meeting nìkan ni mo wà nígbà tí mo fẹ́ dúpẹ́ fún pé lẹ́jú wá mo tọ́ ọ̀bẹ òun ni wípé ìwà tí wọ́n ń lọ àná èyí fún ìṣèjọba fún mi. Mo tọ́ ọ̀bẹ ni mo sọ I'm telling you ó wà ní nǹkan táwọn ìdìbò máa ń pè ó wà irritating but it's not gbogbo ní pé ariwo ọjà ni ẹ sọ kankan wípé mùsùlùmí ó ń pín sí méjì nǹkan kan tí mo sọ fún yín nígbà tí mo gbé mi ní pé kò ní pín sí méjì mọ́ nǹkan ló máa wà. Kristẹni ni mí a ní Anglican a ní Methodist a ní Baptist a ní oríṣiríṣi but Christianity yẹn náà ni nǹkan náà ni wá and that's why that they were under what they call Christian Association of Nigeria. Do you understand? A ní láti interpretation ni láti rí bíbélì láwọn ilé ìṣèlú ìbẹ̀rẹ̀ láwọn ilé ìṣèlú láìpẹ́ but ìkọ̀kan láti gbogbo àjọ gbàgbọ́ Jésù lọ́wọ́ ìkọ́ni gbogbo yín náà jọ gbàgbọ́ Muhammed àti Quran so that's it so kò sí reason ẹ lè ní asanudi lóòdì Islamiyat gbogbo but ẹ bá péjọ. Mo máa ń sàn kankan nítorí mi ò ní sọ̀rọ̀ púpọ̀ nítorí ẹ mo wáyé ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ tí máa sọ̀rọ̀ ọjọ́ yẹn ń bọ̀ mo ń sọ kankan fún yín ibi tá à ń lọ àìtí débẹ̀ wọ́n ti wà lọ́nà ọ̀bẹ̀ ó tọ́ ni àwà ìyẹn dá mi lójú tó àgbà yìí pé àwà ní ọ̀rọ̀.
oríṣiríṣi àwọn èèyàn ló máa sọ̀rọ̀ but ibi tó lọ máa dojú kọ mo mọ ibi tí mo lọ. Ibi tí mo ń lọ jẹ́ ìwà clear sí mi. So ilé tó ṣẹlẹ̀ lánàá kọ̀ ọ̀tọ̀ ọbẹ̀ ní wípé èmi ti kúrò bẹ̀ ìgbà kan bẹ̀rẹ̀ sí lẹ̀ òkú nítorí bá tòun tó lẹ̀ òkú mọ́ mi. Ẹni ìgbà yẹn méjì sí mi lẹ́yìn ó ti pé bọ̀dá ní àwọn èèyàn méjì ló pé K47 dání tó gbà pẹ̀lú mi ọlọ́pàá tó bá mi lọ wọ́n tó márùn-ún ló bá mi lọ so kò sí wàhálà pọ̀ ẹni yìí tó ṣe kìíní wọ́n lè àgbà wọ̀nyí wọ́n bá sọ kọ́kọ́ náà yẹn just one so but ẹ ṣáà máa wọ̀rí ẹ fi ọkàn balẹ̀ èyí tún dín ọjọ́ kan. ẹ ṣe pé ẹ wá tí ẹni nǹkan tí wọ́n fẹ́ dálẹ̀ mo dẹ̀ máa ń sọ láàfin ní gbogbo ìgbà wọ́n fẹ́ kí ogun ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti pè mí látàná mo máa sọ fún mi pé kí wọ́n á ti mọ òkè kò sẹ́ni tó jẹ́ òkè bá mi ò kí ìṣòro mi ò lè parọ́ pọ̀ ọ̀dẹ̀ òkè wọ́n bẹ̀rẹ̀ sí pariwo àti stage but mo sọ nǹkan tí mo fẹ́ sọ tán mo dẹ̀ ìdúró ẹ̀ mẹ́ àṣàkóso gbọ́ pé mo sáré pé wọ́n ń jó ààrẹ kúrò bẹ́ẹ̀ ni kò sí wàhálà ariwo ọjà ni. Kan lọ sọ́lọ́jà. Ẹni tó bá lọ sí ọjà tí ò ṣọjà alẹ́ ẹni pé gbogbo ẹ̀ máa paná lọ́ọ̀nù nǹkan tó máa ṣẹlẹ̀ sí wa nìyẹn so wọ́n fẹ́ kí ogun ẹ̀sìn ṣẹlẹ̀ gbogbo àwọn tó pè mí tó jẹ́ Christian àwọn pásítọ̀ ló dẹ̀ máa wọ̀rí àwọn tó ti wá láàárọ̀ yìí ó ní àwọn fẹ́ protest àwọn Christian pé láwọn bá dákẹ́ kò ní dàmọ́ ní ẹ má place wọn lọ́wọ́ mo ní because àwọn mùsùlùmí tí wọ́n wà pẹ̀lú mi wọ́n pọ̀ ju àwọn tí wọ́n sí. mo ní àwọn tí wọ́n àwọn kékeré mi mo ní àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ ṣé àwọn tọ́ọ̀gì tó jáde níbẹ̀ àwọn tọ́ọ̀gì ni wọ́n you understand so ìṣẹ́lẹ̀ ọ̀bẹ wọn jẹ́ ìṣọ́ èyí bí jẹ́ kí máa mọ̀ pé wọ́n ń ṣọmọ yìí ní pé tí wọ́n bá jọmọ yìí wọ́n ní wọ́n dúró bẹ́ẹ̀ tẹ́pọ́n bẹ́ẹ̀ mo jẹ́ bá wo tẹ́gbẹ́ mo sọ ẹ̀yin ọ̀fẹ́ kí you understand kí ló ṣe wọ́n sọ́dọ̀ àwọn ọmọ sọ pé kábíyèsí tó ọkọ̀ mọ́kàn wọ́n but tí wọ́n kọ́ ni mo lọ bá níbẹ̀ mo fẹ́ rí àṣọ àwọn èèyàn wípé àdá shrine lẹ́nu bí o kí la fẹ́ ṣe yẹn fún lọ́ọ̀ṣì ń joyè òun ní pé ẹni tó bá máa joyè á mú owó wá fún ọba mo dẹ̀ ní ẹni tó fẹ́ jẹ àrà mo ní èmi ò owó mo ní pé mi ò ní ìdówó bọ̀ mo ní ìdàgbàsókè ni mo fẹ́ tí bá ń kọjá ní ọjà yẹn lálẹ́ àti tí bá ń bọ̀ ẹ bá rí àwọn èèyàn yẹn lọ́sí máa ń kí o ìgbà tẹ́gbọ́n mi wá akọjá ní ọjà yẹn bàtà dé omi ń yọ lójú ẹ̀ ó ní òun ò mọ̀ lọ́sí nífẹ̀ẹ́ mi kékeré mo níwájú mọ́ṣáláṣí la kọjá ní gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ àyè sí mi ló máa ń ṣe owó fún mi pé ẹ jẹ́ ká let me start by developing owó tó fẹ́ fún mi lọ fi kọ́ ọjà eléyìí tó wà other side náà àti sọ pé kí Dr. Safako you understand so afẹ́ ẹ ṣáà wọ àfihàn lóṣù tó tẹ́lẹ̀ kọ́ ni owó mi mo fi ń túnṣe so kó má wàá di wípé àti bí ìṣetán gbogbo mi tó wà around wa ó wá kò dáa so bọ̀dù ìgbà tí mo rí lọ́sí ń ṣe mo rò pé mo lọ sọ pé ẹ má wọrí àmì kọ ní ìsìn àkọ lẹ́tà oríta náírà ni mò ń gbé tàbá yà sí ọ̀nà lẹ́yìn ní ẹgbẹ̀bẹ̀ tí wọ́n ti ń ta ẹran wọ́n ta àkọ́kọ́ bẹ̀rẹ̀ èèyàn kan níbi ọmọ ìlú yìí sọ pé òun máa kọ ọjà síbẹ̀ so mo kọjá sọ wípé ó ní kọ́ gbogbo ẹ̀ araba akọ ilé tó yẹ kókó sí àgbè lọ síbẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ wà ní òun ẹwà bẹ́ẹ̀ yóò wá ní àkọ́kọ́ bẹ́ẹ̀ afẹ́túnṣe ni
ikọ́ tẹ́ fi máa mọ̀ pé àbòsí òun ni wípé àwọn ọlọ́jà yẹn wọ́n ti wá dúpẹ́ wípé nǹkan tá a fẹ́ ṣe fún wọn yìí àṣẹ ni wọ́n dẹ̀ ṣe tó lọ bá wọn sọ̀rọ̀ wípé ìdílé kan aláwo wọ́n fẹ́ ṣe ilé ìṣe kan ẹni tó bá fẹ́ rẹ́ǹtì ilé ẹ máa ń bèrè pé kí n láńlọ́ọ̀dù ìwé ìmọ̀ jókòó sílẹ̀ ìgbà tí mo dé wọ́n gbé àga yìí kúrò mo sọ fún wọn mo ní kọ́ lọ gbé wá òun máa lò ìjọ tí bá ti jókòó ni ó ti di ọ̀wọ̀ fún mi nìyẹn ibi tí má ti tẹ̀ kò sí nǹkan tó bá fi sílẹ̀ tí má ti tẹ̀ bẹ̀ ó ti di ọ̀wọ̀ fún mi àga yìí wọ́n ti gbé kúrò ẹ bá rántí ìgbà tí mo bá dé àga tí mo jókòó rí báyìí mo ní ẹgbẹ́ yẹn kúrò ilé tí wọ́n ti sọ̀rọ̀ àyàn lónìí wọ́n ní nílẹ̀ ìlọ́gbé kúrò wọ́n ní àwọn míì ti jókòó nílẹ̀ ìlọ́gbé kúrò ẹ tún aṣọ ìṣeré òun ní máa lò lọ́wọ́ ìbò jókòó láti jọ ìṣe mo ṣàìsàn ni. kò sí nǹkan kan tí èèyàn lè ṣe fún yín ẹ bá ti ní relationship pẹ̀lú Ọlọ́run òun ni wọ́n ń fokó ńlá dẹ́rù bárúgbó ni kò sí kí ló fẹ́ ṣẹlẹ̀ so ilé pé èèyàn kan fẹ́ kọ́ mo sọ pé ẹ má wọlé àgbè lọ sí bòmí nígbà tí mo lọ fún wọn lánàá nìyẹn lábẹ́ ti sọ fún wọn pé ẹ má wọlé ṣé ẹ kò ní èrò ti wàhálà àfẹ́kọ́ shrine àti ilé ẹbọ àfẹ́kọ́ síbẹ̀ nígbà tí mo lọ sọ fún wọn nìyẹn mo dẹ̀ sọ́tọ̀ mo sọ fún wọn pé ẹ má wọlé àkọ́ káàdì láti máa jà ṣùgbọ́n alágbádá kọ́ nítorí ẹni tó fẹ́ kọ́ ilé ìtẹ́fi ní wàhálà ẹ má wọlé òun akọsíbòmí wípé aláwo ni bẹ́ẹ̀ bá fẹ́ ká kó bí o ṣe wàhálà kí là ń jà fún ilẹ̀ tafẹ́ kọ́ ibi tafẹ́ kọ́ ó ti pọ̀ jù nǹkan tí ò yẹ pọ̀lọpọ̀ ní nǹkan láfẹ́ ṣe bí àjẹmá ṣe o àwọn tọ́ọ̀gì ò lè stop nǹkan tó fẹ́ ṣe. ẹ jẹ́ sọ nǹkan tí mo fi lọ síbẹ̀ òun ní pé mi ò fẹ́ kí wọ́n ròyìn pé ọ̀rọ̀ aláwo tí nǹkan tí mo sọ yẹ yín wípé ọ̀rọ̀ aláwo ni ó fẹ́ kọ̀ọ̀kan sí ọ̀dọ̀ mùsùlùmí so mo wò pé yín ò ń ṣèjà ẹ má wọrí you understand but àákọ ọjọ́ tá a bá máa kọ ṣé báwọn èèyàn máa joyè mùsùlùmí tí mùsùlùmí bá fẹ́ joyè á sọ pé kó lọ kọ̀ ṣé ẹ̀jú bá mùsùlùmí jáde kò sí ó ní mọ́tò owó pé kí là ń jà fún jẹ́ni ìbò ìfẹ́ sọ lẹ́nu ìbò faith everybody yàtọ̀ ìgbàgbọ́ oníkàlùkù yàtọ̀ so tí ìgbàgbọ́ yóò bá gbé wípé aláwo nǹkan kan kí ló kàn mí àwọn tá à ń ra oúnjẹ lọ́wọ́ wọn ẹ mọ nǹkan tí wọ́n ṣe ni ẹ mọ nǹkan tí wọ́n ṣe ìbò míì wà tí obìnrin kan wà èmi ò mọ wọ́n máa ń sọ́gbà yẹn táwọn yẹn máa ń jẹun ní ọ̀dọ̀ ẹ̀ wípé èrò máa ń rọ̀ṣì lọ síbẹ̀ wọ́n ní máa ń ṣọ̀ǹtì sínú oúnjẹ yẹn oògùn tó ṣe nìyẹn àwọn tó ń jẹ ṣé wọ́n mọ kò ń ṣọ̀ǹtì wọ́n ń jẹ àmàlà tó fún pé tó dùn. but ìgbàgbọ́ everybody ó yàtọ̀ so nǹkan tí mo fi lọ síbẹ̀ ni ẹ má wọlé ẹ má jẹ́ ká jà lórí eléyìí akọ later mùsùlùmí kan ṣàwà ibò fẹ́ jẹ kankan àńkọlọkọ ọjà aláwo ó yá ní oríta náírà ìgbẹ́lé mi nìyẹn lálọ́kọ́ yẹn ń bẹ̀ ó ti àgbì mo ti pè ìjọ Friday yẹn ni mo ti pè wípé kó má wọlé but mo fẹ́ rí aṣọ mùsùlùmí wípé mi ò ní any agenda ṣẹ́ni ọba àdúgbò ni mo jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ èmi ò fẹ́ kí ìlú yìí kojú mi ò fẹ́ kí wọ́n jàjà ẹ̀sìn so ìgbà tí mo ti rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n tún gbé lọ again kò sí wàhálà kí là ń jà fún kò yá yẹn pé mo fẹ́ mi ò rò pé I don't want to attack you so tí mo nǹkan tí mo fi ròyìn yẹn Èkó ni mo wà tí mo ti wo fídíò gbogbo rubbish wọn sọ aráàlú ló yẹ kí mo padà ń lọ Sunday láti wá síbẹ̀ yẹn láti fi wọ́n ní kí n lọ pè wọ́n wá mo ní wọn mo ní mi ò pè wọ́n mo ní máa fúnra mi lọ bẹ̀rẹ̀ mi ọba ìlú ni mo jẹ́ tí ẹrù bá ń bà mí láti lọ sí ẹni ìwúra ní oṣù ọba ìlú. ó tọ́ ni kí ni mo ní bẹ́ẹ̀ ní kọ́ wá fún kéèmì fún wọn ń lọ síbẹ̀ kí ló ti bèrè lọ́bẹ̀ ìjọba fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni mo lọ sí àgbà sọ fún wọn
kò sí wàhálà o tó tọ́ mi sọ fún yìí ṣe rí ìlú wa yìí ìlú àlàáfíà ni unity tẹ́ ẹ sọ yìí àlàáfíà wa and I pledge one thing wípé I will defend your faith ìṣe nǹkan tó kàn mí wọ́n náà ṣàdúrà ṣàní òun náà yóò ṣe church kò sí wàhálà ẹ̀ ṣe ti ní mò ń ṣe ti ní òun oníṣẹ́ ṣe ń ṣe ti wọn àìdíra wa lọ́wọ́ ẹni tó wà ń bẹ̀ ní ìsìn eléyìí bá ṣe fún pẹ̀lú ọ̀gá ìmọ̀ oró yẹn ló ṣe dùn ẹ jẹ́ ká wò ó á lọ bó máa ṣe jù sí ẹ má jẹ́ sọ̀rọ̀ ẹ ṣe pé wá kò sí wàhálà èmi ò bínú àwọn tọ́ọ̀gì ò lè jẹ́ kí n bínú ibi tí mo délé ní ìlú mo fi fi ṣọ̀hún. ṣé ẹni tí ò mọ ibi tó ń lọ tí ò mọ nǹkan tó ń ṣe òun ló máa ń sọ fún mi ẹni tí mo jẹ́ nínú ẹni tí ò mọ ibi tó ń lọ gbogbo kura ọjọ́ wọ́n mọ ibi tó ń lọ wọ́n níṣẹ́ lọ́wọ́ ibi àìní tẹ́lẹ̀ ẹ̀ tí wọ́n wà bẹ́ẹ̀ kí wọ́n ń ṣe wọ́n níṣẹ́ táwọn yẹn ni màmá bá sọ̀rọ̀ tó ìkọ́tọ̀ sọ̀rọ̀ tó bá wọn lẹ́nu ẹ ṣe tẹ wá. ayọ̀ bàkàlẹ̀ rírọ̀ nírà bàbá ayọ̀ bàlọ́run aṣọ lékeleke ìdọ̀tí ọwọ́ làọ̀bá àgòkè rere ọ̀gbàgà pẹ̀lú àwọn tó ga ọ̀gbàgà pẹ̀lú àwọn tó rẹ̀ wàhálà ọmọ àná àníyá. Kasi alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Aba bá dúpẹ́ fún Ọlọ́run. Báwa ṣe mú kíní bàbàrà lẹ́mìí wa bó ṣe gbóná tó nínú ẹ̀mí wa. Bàbá wa tún wá gbé fúyẹ́ lẹ́mìí wa. A dúpẹ́. Eléyìí ti júwe fún wa bí bàbá wa kábíyèsí ó ṣe tó nínú àwọn ọba nílẹ̀ Yorùbá. Eléyìí ti júwe fún wa bí bàbá wa kábíyèsí ó ṣe tó nínú àwọn ọba nílẹ̀ Yorùbá ni. Ẹni tí challenge rẹ̀ bá pọ̀. Ẹni tí challenge rẹ̀ bá pọ̀. Òun náà ni gíga rẹ̀ máa ń tóbi. Òun náà ni gíga rẹ̀ máa ń tóbi. Òun náà ni ọlá rẹ̀ máa ń gbòòrò. Òun lọ́lá rẹ̀ máa ń gbòòrò. Dédé irú eléyìí báyìí. Dédé irú eléyìí báyìí. Tí a rí lára bàbá. Tá a rí lára bàbá. Bẹ́ẹ̀ náà l'Ànábì Sùlẹ́mánà ṣe ṣe. Bẹ́ẹ̀ náà ni Ànábì Sùlẹ́mánà ṣe ṣe. Torí Kùránì sọ fún aláyè kan. Kùránì sọ fún aláyè kan. A fún Dáúdà àti Sùlẹ́mánà, a fún wọn nímọ̀. Ó wá ní bísímìláì la fi mọ̀ wọ́n. Bísímìláì la fi mọ̀ wọ́n. Ìso mọ̀lẹ́bí pọ̀. Ìso mọ̀lẹ́bí pọ̀. Àràmánì bẹ̀. Sùlẹ́mánà sọ ẹbí pọ̀ mọ́ ẹyẹ. Sùlẹ́mánà sọ ẹbí pọ̀ mẹ́yẹ. Ó sọ ẹbí pọ̀ mọ́ àlìjẹ̀nú. Ó sọ ẹbí pọ̀ mọ́ àlìjẹ̀nú. Wọ́n wá ní ń fò. Wọ́n wá ní ń fò. Kò sí níyẹ̀ tí ó fi fò. Kò sí níyẹ̀ tí ó fi fò. Ṣùgbọ́n àwọn tó dẹbí pọ̀ mọ́. Àmọ́ àwọn tó dẹbí pọ̀ mọ́. Déédéé tí wọ́n ní lágbára làwọn fi ń kun. Déédéé táwọn ní lágbára wọ́n fi ń kun. Ẹyẹ tí kódà ń sọ pé àwọn fi ń ṣe fáàrí pé òun máa ń gbọ́ ọ̀rọ̀ tí ẹyẹ ń sọ. Ń sọ pé òun fi ń ṣe fáàrí pé òun gbọ́ ẹyẹ tẹ́. Sùlẹ́mánà sọ pé òun ṣe fáàrí òun ṣe fáàrí. Sùlẹ́mánà ń sọ pé òun ṣe fáàrí pé òun gbọ́ tẹ́yẹ ń sọ. Báwo ló ṣe gbọ́? Báwo ló ṣe gbọ́? Mọ̀lẹ́bí tó sopọ̀ mọ́ ẹyẹ lójú ọmọ gbọ́rọ̀ yẹn. Mọ̀lẹ́bí tó sopọ̀ mẹ́yẹ lójú ọmọ gbọ́rọ̀ yẹn. Bàbá wa so ẹbí pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wa. Bàbá wa so ẹbí pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wa. Dandan kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ìkún lọ́wọ́. Dandan ni kí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ìkún lọ́wọ́. Látara oríṣiríṣi aláàfáà. Látara oríṣiríṣi àwọn àlùfáà. Látara oríṣiríṣi èèyàn.
látara oríṣiríṣi àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin tí wọ́n fẹ́ dáadáa fún ìlú yìí tí wọ́n fẹ́ dáadáa fún ìlú yìí látara ìmọ̀lẹ́bí tí wọ́n so pọ̀ pẹ̀lú látara mọ̀lẹ́bí tí wọ́n so papọ̀ pẹ̀lú wọn. wọn ò dá kìrìsìtẹ́nì lọ́tọ̀ wọ́n sọ pé mùsùlùmí ọ̀tọ̀ àbóníṣẹ̀ṣí ọ̀tọ̀ gbogbo apáta ni wọ́n kó mára ṣùgbọ́n màá fẹ́ kí bàbá lọ mọ̀ nǹkan lónìí àwọn fẹ́ kí bàbá lọ mọ̀ nǹkan lónìí yìí Ọlọ́run ti gbàdúrà wọn yín ọ̀tá tí ń dà wọ́n láàmú lónìí nínú gbígbàdúrà tẹ́ni rí pẹ̀lú wọn nínú gbígbàdúrà táwọn rí pẹ̀lú yín tí bá tún ní kí n sọ báyìí ọ̀tá tó pọ̀ sí ṣùgbọ́n àfẹ́lẹ́ ń pamọ́ Anabi Suleiman àwọn ọ̀tá rẹ̀ wọ́n tẹ̀lé débi pé wọ́n gba ìjà Anabi lọ́wọ́ rẹ̀ fọ́dún kan ìgbà tó yá Ọlọ́run tó dá padà lẹ́yìn ọdún kan yẹn ó wá gbalẹ̀ ju gbogbo tí ń jẹ ọba lọ láyé kódà kò fẹ́ sí ọba tó lo ọlá rẹ̀ ntẹ́mi rí tó dá mi lójú tí mo gbọ́ nílẹ̀ Haúsá ní ọ̀rọ̀ tí ò tí jìnnà lọ́dún díẹ̀ nílùú kan ní Bauchi wọ́n sọ nù rédíò wọ́n kalẹ̀ sọ ọ̀rọ̀ yẹn kì í ṣe pé bóyá ọ̀rọ̀ tó pamọ́ ilẹ̀ kan tí ò ju bí plọ́ọ̀tì lọ ilé ò wá ṣe kọ́ bẹ́ẹ̀ tó máa ti fẹ́ bẹ̀rẹ̀ foundation láàrin ìgboro ìlú tí bíríkìlà bá ti dé ìgbájú lọ́tún lósì tí ń fún wọn gbájú wọn ò rí kò wá síru ẹnjìníà tí wọn ò gbé débẹ̀ wọn ò ríṣẹ́ ṣe ń bẹ̀ wọ́n wá pe àwọn aláàfáà àtọ̀ oríṣiríṣi èèyàn tí wọ́n mọ̀ nípa nǹkan tó pamọ́ wọ́n pe àwọn aláàfáà àtàwọn oríṣiríṣi èèyàn tí wọ́n mọ̀ nípa nǹkan tó pamọ́ kí ni ń ṣẹlẹ̀ láàrin wọ́n padà discover pé àlùjànnú kan ni wọ́n dè mọ́lẹ̀ síbẹ̀ àlùjànnú náà wọ́n sọ fún àwọn tó rí communicate pẹ̀lú rẹ̀ àlùjànnú náà sọ fún wọn wípé ó ní lásìkò Ànábì Suleiman àwọn ń bẹ nínú àwọn tó bá Suleiman lògbà tó bá ṣọ̀tẹ̀ ó ní ibi tó ní kó wá dé òun mọ́ni láti gbà náà ìsìn lòun fi wà ń bẹ̀ òun ọ̀wá rẹ̀ nìkan tó òun ẹwọ gbàdí Suleiman ti kú gbogbo àwọn ọ̀tá pátá èyí tí Ọlọ́run bá ti dè mọ́lẹ̀ látòní káyọ̀ fi parẹ́ kò ní bọ́ bẹ́ẹ̀. Ẹja ṣe wá ràfánà mọ̀kànlá Yeah.
Don't